ẹja sọ pé sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. àwọn èèyàn tí ẹ wá yóò bọ́ ànábì náà mọ́ báyìí. sallallahu alayhi wa sallam. wàláyé mi ì rí ká yóò bọ́ ànábì dáadáa o. ẹ jẹ́ kí a tún wí ní ẹ̀ka sí pé sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. nínú kankan tí mi ì fẹ́ràn rárá jù ó ní ooru. Allah. kódà tí máa ń ṣe lecture lọ́wọ́ tó rú bá ti pọ̀ jù màá sáré gé ọ̀rọ̀ yẹn kù. but unfortunately ní ọdún yìí ó hàn gbangba wálé àpé èrò ló pọ̀ ju inú hall yìí lọ. Masha Allah. gbogbo àwọn AC yẹn dẹ̀ ni wọ́n ló ń ṣiṣẹ́ àmọ́ kò ká tó wà nílẹ̀ yìí mọ́ rárá. gbogbo alápapọ̀ ẹjẹ́ asáré ṣe kútúbà ní kan náà. Khutbah. láàrin ìṣẹ́jú kan nísìn. sọ tiẹ̀ wá rí kíní ọ̀hún tiẹ̀ wá wọnú ara wọn tó pọ̀ lọ́dún yìí. Allah. àmọ́ gẹ́gẹ́ bí ṣe wà lọ́dọọdún torí tó gbé àwọn kan wá láti òkè òkun náà nìyẹn. àwọn kan bẹ lórí íńtánẹ́ẹ̀tì tó yá sí pé kútùbà yìí ni wọ́n ń dúró dè. Allah. àwọn kan ti dé bí tí wọ́n ti fẹ́ máa lọ tó yá sí pé kútùbà yìí kan yìí náà ni wọ́n ń dúró dè. Masha Allah. This is the spiritual moment of our milad. Masha Allah. This is the moment you will say and Allah will answer. Masha Allah. This is the moment you will pray and it shall be granted. Masha Allah. This is the time for Muhammad Rasulullah. Sallallahu ta'ala alayhi wa alihi wa sallam. Gbogbo ẹni tí ó bá nígbàgbọ́ nínú Ọlọ́run tó bá nígbàgbọ́ pé àtayé Masha Allah. àti ọ̀run kò sẹ́ni tó ní tó ń darí ẹ̀ kọjá Ọlọ́run tó dé gbà pé ọba yẹn kápá àti yanjú ìṣòro òun kó fi tọkàntọkàn pariwo Ọlọ́run pé Allahu Akbar. Allahu akbar. bí mo ṣe ń ṣe sọ yẹn tó bá lọ wà kárìdéwé lásìkò yìí ó máa dùn ẹ́ gan. Ó máa dùn ẹ́ o. níbi tó jòkó sí yẹn lẹ́gbẹ̀ẹ́ làwọn kan máa ti máa padà máa sọ fún mi pé mo béèrè Ọlọ́run dẹ̀ ṣe. Allah. tí wọn náà bá fẹ́ rí gbogbo àdúrà lọ́dún yìí fi tọkàntọkàn pariwo Ọlọ́run lẹ́ẹ̀kan sí pé Allahu Akbar. Allahu akbar. gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ń pín nǹkan lọ́wọ́ yálà jíjẹ ni mímu ni ẹ dá dúró. gbogbo ẹ̀yin tẹ́ ń rìn lọ tẹ́ ń rìn bọ̀ ẹ dúró lójú kan. Allah. ẹ̀yin bá ń sàtẹ́ wà lẹ́nu ọ̀nà ẹ tilẹ̀kùn yẹn. Ẹ tilẹ̀kùn. mi ò fẹ́ rí ẹnì kankan lórí ìdúró kọjá àwọn tí wọ́n bá ń ṣiṣẹ́ ẹ dẹ́kun kódà àwọn tá a bá jẹ́ àfa ẹ jẹ́ àwọn abìkan lọ jòkó sí. mọ́mẹ́ǹtì yìí mi kì í fi ṣeré torí táwọn kan torí ẹ̀ wá láti Amẹ́ríkà nìyẹn ìtàwọn kan torí ẹ̀ wá láti London nìyẹn Masha Allah. ilẹ̀ ẹlẹ́yẹn náà ó clean ẹ̀yin tẹ́ ẹ bá rí àyè jòkó ń bẹ̀. Wọ́n ní ẹ tilẹ̀kùn yẹn. Allahu Akbar. Àgbàládà rẹ̀. oru yẹn pọ̀ ni ọ̀rọ̀ ládàá kọ́ nígbà mi. Bẹ́ẹ̀ni, àgbélé yìí. Bàbá, nígbà tá a ti fara dáhùn àgbàládà rẹ̀ sà. Bismillah. Allahumma salli ala Muhammad. Gbogbo tí yẹn bá ti sọ pé torí ànábì ni, kò ní kábàámọ̀ ń bẹ̀. gbogbo ẹni tó bá ń retí gbàdúrà lọ́dún yìí ààrẹ ni tí ó wà ń báyìí lọ́dún tó lọ tó béèrè ọmọ tọ́lọ́wọ́ ṣe fún. Masha Allah. ààrẹ ni tó béèrè ilé ààrẹ ni tó béèrè ìwé ààrẹ ni tó béèrè àlàáfíà tó lùwà file lọ́wọ́ èyí tẹ̀ ń gbóúnjẹ káàkiri yẹn máa kàbùkù o. Wọ́n ní ẹ má pín nǹkan má báyìí lásìkò yìí. Ẹ sì má jẹ́ kéèyàn wọlé mọ́. Kéèyàn kankan sì má jáde mọ́. Ẹ tilẹ̀kùn.
ẹ̀yin bá ń sá òye àìṣiṣẹ́ ẹ tilẹ̀kùn. finally ẹ má yí ká nìyẹn ká wọlé mọ́. ẹ tilẹ̀kùn yẹn bá ń sádà ṣáàṣì níbi entrance bí ni. ẹ tilẹ̀kùn ti bẹ̀rẹ̀ náà. ọtí wá ná. ẹ̀yin tẹ̀sí rìn lọ rìn bọ̀ yẹn ọlọ́run níjà rìn lọ Allahumma amin. ẹjọ́ ẹ̀yin náà wá bí kan jókòó sí ẹjọ́ nítorí ọlọ́run gbogbo ẹni tó bá nígbàgbọ́ nínú ọlọ́run gbogbo àdúrà lẹ́ẹ̀kan sí Allahu akbar kabira Allahu akbar kabiran. ẹjẹ́ àdórí kodò fọlọ́run ẹ béèrè ní tẹ́ bá fẹ́ lọ́dún yìí ká tó ṣe milad oṣù mẹ́ta láti máa ń bẹ̀rẹ̀ iṣẹ́ níjọ́ tí Rabiul Awwal ti yọ ní ọdún yìí mo yí ìta propose wa kó o lè mọrú àníyàn tó fẹ́ dà tó o bá wí ó máa ṣẹ tó o bá ń jẹun tẹ́lẹ̀tẹ́lẹ̀ dá dúró jẹ fún ẹ ní ìtí wàá máa gbé lọlé lọ́dún yìí nígbà tí Rabiul Awwal yọ àṣebúrídàdé akéde pé a máa bẹ̀rẹ̀ sọ̀rọ̀ zàtíyà a dẹ̀ sọ pé iye tá a máa ṣe ní ọdún yìí ní adíyáfà nẹ́bì a ló máa jẹ́ 777,777,777 bẹ́ẹ̀ yà bá nífẹ̀ẹ́ ànábì kó gbé sallallahu alayhi wa sallam. Sallallahu alayhi wa sallam. All around the world làwọn èèyàn ti participate nínú iṣẹ́ yẹn gbogbo àwọn mẹ́mbà wa táwọn ní Amẹ́ríkà ní Canada ní UAE ní Europe l'Africa lánàá nígbà tá a ṣe total collation fún Sọ̀látù Zàtíyà 2023/2024 mo dẹ̀ sọ pé gbogbo tọ́lọ́run ṣe yìí látòkè délẹ̀ wàláhì nínú sàlátù fún Ànábì. Sallallahu alayhi wa sallam. táwọn èèyàn bá láwọn ò rí irú mọ́ṣáláṣí yẹn rí irú àsàlátù yìí náà wọ́n rí irú ẹ̀ rí ẹ yóò wọ Ànábì dáadáa ni. Sallallahu alayhi wa sallam. ó dáa nígbà tá àti ìmọ̀ ṣe irú àsàlátù yìí ṣáà rí irú mọ́ṣáláṣí yẹn ṣe. Allah. lọ́dún yìí tó ta àsàlátù Zàtíyà àwọn báńsà yìí wọn lálàáfíà dáadáa o bọ́dọ̀ ti kọ́ àwọn eléyìí wá náà tó ta àsàlátù Zàtíyà ní ọdún yìí tí gbogbo Muhammadu Rasulullah ṣe worldwide ó wá jẹ́ 1 billion. Yóò mú Ànábì ni. Sallallahu alayhi wa sallam. mélòó ni mo pè é. 1 billion. 799,969,969,000. 743 Muhammadu Rasulullah. Sallallahu alayhi wa sallam. Adikas. ẹni tó ṣe tiẹ̀ nínú bànújẹ́ ó wà ẹni tó wí titi ẹ̀ nínú ayọ̀ ó wà ẹni tó fomi ojú ṣe ó wà ẹni tó ṣe tẹ̀rítẹ̀rín ó wà àwọn àlùbáríkà àsàlátù yìí òun ni mo ní kí wọn náà náwó sínú ẹ̀ sọ fọlọ́n pé tó bá kàn nínú ọ̀rọ̀ titi ẹ̀ náà àsàlátù tó ní tẹ́ bá ṣe ẹyọ kan wá fi dá mẹ́wàá kalẹ̀ padà àwọn àṣẹ 1.7 billion. Imam Arisekola. Hayyakumullah. Àwọn èèyàn sọ pé it's plenty it never plenty. Wallahi wallahi. Sallallahu alayhi wa sallam. Hayyakumullah. It go plenty. Amin. Allahumma salli ala Muhammad. lọ́dọ̀ mi lọ́dọ̀ rẹ Surplus. tí wọ́n ní ẹ bá fẹ́ kó gbà sọ pé sallallahu alayhi wa sallam. Sallallahu alayhi wa sallam. lọ́dún yìí Masha Allah. gbogbo ẹ̀yin tẹ́ wà ń bí pé wọ́n sọ pé tá má ṣe àdúrà níbẹ̀ yẹn ó máa ń gbà
tẹ̀fẹ̀mí ìgbàgbọ́ kọ́ báyìí ọlọ́run wọlá ọkùnrin wọlá obìnrin wọlá ọmọdé wọlá àgbàlagbà tá a jọ ṣiṣẹ́ yìí lọ́dún yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ ọlọ́run àtànẹ́bì ló ti tọ́ tẹ́ ẹ wà ń bì báyìí tẹ́ ẹ retí gbígbàdúrà gbogbo orú tó o bá fẹ́ fúnra rẹ lóore má bèrè aburú fẹ́ èèyàn dé àmọ́ tó wáyé pé torí kó lè dá ni ó ti bẹ̀rẹ̀ sí ní dá fún ẹ láti wákàtí ọ̀wọ́ yìí lọ. Àmín ya Allah. mo nígbàgbọ́ bẹ́ẹ̀ ni o tí wọ́n bá fẹ́ kí àṣẹ ọ̀rọ̀ tí mo fẹ́ wí níbi tí mo dúró sí tó o bá fẹ́ kó tètè mú ẹ yóò mú ẹ níbi taratara lẹ́ẹ̀mẹ́ta. Sallallahu alayhi wa sallam. ó di méjì. Sallallahu alayhi wa sallam. ó di méjì. Sallallahu alayhi wa sallam. ẹ dàníyàn. àníyàn. يا بني إذا قلت يا مولاي لباني. mo pèrè ọlọ́run ọba tó jẹ́ pé tí n bá ti pè é wàá dá mi lóhùn. طيب ده má sọ yìí. مبو يا واحدا ما له في ملكي ثاني. mo pèrè ọba tó lè pé méjì ọba alágbára mo pè ọ́ ni. àsìkàtà sí túrú ní. ẹlẹ́ṣẹ̀ ní pé ọwọ́ á dá lóhùn. àwùsà kàtà fi kúrú ní. ọjọ́ tó bá kù sọ́dọ̀ mi ìwọ lọ́ba tó ní bá mi yanjú ẹ̀. fàkẹ́bà sàkà yà máa lẹ̀ ṣàyànsáni. pèrè ọba alágbára ọba àánú mo pè ọ́ ni ọlọ́run ọ̀sán. ọba tí gbẹ́kún aládùúrà mo ti dé. ọlọ́run ò máa pè é ní ọlọ́run ọba alágbára mo pè é. olúwa tí gbẹ́kún aládùúrà gbàdúrà mi. ọlọ́run ọba mi ò mo fọ̀rọ̀ mi ní ẹ lọ́wọ́ jẹ́ ẹ̀rí tùnú jẹ́ ẹ̀rí nùnú ọlọ́run. iná àtẹ̀dá domi nínú. ìnà àtọ́ ìnà àkàlùkẹ́ ọ̀sán ọ̀sán alámúnáṣí bàbá mi nù jẹ́. lílà fi fọkàn mi balẹ̀. ọba tí gbẹ̀kún aládùúrà tàbí lọ́ra yàrá ẹgbẹ̀rún ọlọ́gbẹ́ ọlá ọlẹ́lá ó yẹ ìgbórúkọ ọlọ́run dáadáa. àlá 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 àlá. pẹ̀lú bànújẹ́ ni mo fi bẹ̀bẹ̀ pẹ̀lú bí lójú ni mo fi bẹ̀bẹ̀ rẹ̀mí lẹ́kùn ọba Olúwa. yàrá bí kọ́ dídí kí tún sáré ó àwọn ti ń sùn mí ọlọ́run wá rẹ̀ mí lẹ́kùn. bílí ùmú mi wà kọ́ dí. ìbànújẹ́ yìí ti ń bá mi dàgbà ọlọ́run ṣàánú mi. lọ́jà ó tún fọ̀ dílẹ̀ ká asílẹ̀ mọ̀lẹ́mọ́sálí. àánú rẹ ló lè yọ mí kó nù dààmú yọ ọlọ́run. àríyú kàwálé àlù. mo mọ̀ pé ẹni tí gbogbo ayé ń pariwo ọlọ́run. lẹ́yìn kẹfà lẹ́yìn kàlímọ́. ṣe bó orí gbogbo ara mi ọlọ́run ọba mi. Kọ̀díkànnà líbi ní àyà tí libúùsì wálé àtọ́lé. ẹ̀yọ̀ mi kò nù sòrò ẹ fi mí sínú rọ̀rùn ọlọ́run. Ikú tẹ̀mú kọ́lá orí o. Ọlọ́run. Àṣẹjì múlẹ̀ kò mú. ṣe bí wọn ló ní máa pẹ́ ojú òní tí aládùúgbò ọlọ́run. Fàríàmù bẹ́ẹ̀dà kàzá nàìjíríà wà sáńsẹ́lẹ̀rì. àtọmọdé àtàgbàlagbà wa ẹja nítúsílẹ̀ ọlọ́run. Yàsí làwùlẹ̀ àìṣà. ogun tó dìde ẹjọ́ owó ọlọ́run. Yàsí làwùlẹ̀ àìṣà. ìbànújẹ́ tó wọlé ẹjọ́ dayọ̀ ọlọ́run. Yàsí làwùlẹ̀ àìṣà wà ní àrísà kọ̀mù sírí àtàwọn. ilẹ̀kùn tó ti ọlọ́run ẹjọ́ sí fún mi. Kọ́lí kì í adìrí kì í sọ ìbálẹ̀ àmàlí. mo mọ̀ pé rí ọlọ́run ọba mi ẹ mú mi débi gíga ọlọ́run. ọlọ́run jọ̀wọ́ ọlọ́run wá ọba mi tó sọ mi.
mo fẹ́ bá mi ṣe ní ọ̀hún. Ogun tó gbérí ẹjọ́ owó Ọlọ́run mo pè é. Láwọn orúkọ rẹ̀. Ọlọ́run. La ilaha illallah. Wala Muhammadu Rasulullah. Anabi, 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 Anabi Muhammadu. Baligi makosidana. Baligi makosidana. Agifiri lana Muhammadu ya wasialika. Assalamu alayka. Wa rahmatullah wa barakatuh. Sírù sí yàrá fẹ́ ṣe náà nìyẹn o. Ó yẹ ewì kí n rí bóyá ti rí wí náà. Ó ṣeun. Ó ṣeun. Ó ṣeun. Tó o bá ti wí, tó bá gbé inú ìbànújẹ́ lọ wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ wàá yọ kó mẹ́. Ó yẹ ewì lẹ́ẹ̀kẹ́ sí bóyá rí wú dáadáa. Ó ṣeun. Ó ṣeun. Now you will now choose the position tó bá rọ̀ ẹ́ lọ́rùn. Because in the next 5 minutes, ẹ bá jókòó. In the next 5 minutes, ó ní mìíràn. Tó bá yẹ pé kò díjú ló fi máa ní connection wá di. Tó yẹ pé kò máa wọlé ní wàá fi you are spiritually connected wàá ṣe bẹ́ẹ̀. Tó o bá wí tó o bá dáhùn bó ṣe yẹ kó dáhùn tó bá yẹ pé ìbànújẹ́ lọ gbé débi kò tó padà pẹ̀dé lọlé mọ́. Tí wọ́n bá mọ̀ pé wàá rí tiẹ̀ gbà ń bẹ̀ sọ pé sallallahu alayhi wa sallam. Nísìn ẹ̀yin bá ń sa ẹ ẹnì kẹ́kẹ́ kò gbọdọ̀ láǹfààní àti wọlé mọ́ ibi tó bá wà mẹ́ ẹnì kẹ́jọ kó mẹ́. Gbọ́rọ̀ ni àwọn kan náà tún bọ̀. Ṣé eléyìí tá a wà lẹ́nu ọ̀nà. Ẹ ṣiṣẹ́ kankan bẹ̀ yẹn. Góòdì ti dà. Ẹ tún dóoru mú wa ni. Mo dẹ̀ ní òní mìíràn mọ́ o. Bẹ́ẹ̀ bá ti mìíràn láàrin wa ẹja wo dáadáa o. O wà spiritually connected ni ẹ. Ó yẹ ẹgbẹ́ ohun ẹlẹ́kẹ̀sí ẹni assalamu alayka. Ayyuha nabiyyu wa rahmatullah wa barakatuhu. Onípiano wà dẹ́kẹ́. O gbọ́ mi. Wàá wí tọkẹtọkẹ. Wàá wí tó ń wárò. Wàá máa wí bí ìgbà pé ànábì tá à ń wí gan òun rí níwájú rẹ̀. Wàláì tó bá ṣe bí mo ṣe ní kó ṣe kó tó délẹ̀ tán àwọn àgbàlagbà wọ́n ní bí wọ́n ti ṣe. Iṣẹ́ inú ilé ni àgàn kó wá síta ni. Àdéhùn ní ìbáyìí lọ́dọọdún wallahi al-azim. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ní tẹsímọ́nì lórí ẹ̀. Mọ́ wàá mú léré. Má tó bá yàn bóyá orí ìdúró tó wà yẹn náà wà á lè gẹ́pa bí sójà ò lè gẹ́pa bẹ́ẹ̀. Ṣé mo lè lie down sir? Whatever. Anakumullah. Ó yẹ pé assalamu alayka. Assalamu alayka. Ayyuha nabiyyu ẹ jókòó. Ayyuha nabi. Wa rahmatullah wa barakatuh. Are we all set? As-salatu was-salamu alayka ya Rasulallah. Ìkí Ọlọ́run kó máa bá wò jíṣẹ́ Ọlọ́run tọ́lọ́run rán sáyé. Tó o bá ti jẹ́ kẹ́nu àwọn mídíà máa rìn káàkiri má ní sí o. As-salatu was-salamu alayka ya ibn Abdullah. Ìkí Ọlọ́run kó máa bá rẹ ọmọ Abdullahi tọ́lọ́run ọba sí lẹ́ṣà. Hajatuna. Àná ìta ń wá kiri tí ń dà wàhálà mú Ọlọ́run. Wa makisuduna. Ó tà ń tọrọ lọ́dọ̀ yín Ọlọ́run ọba àlàyé.
كشف الغطاء بيننا وبينك يا رسول الله. ẹ ṣílẹ̀kùn ẹ jẹ́ ká nábì orí wa káwa náà rà nábì. السلام عليك يوم هود. ọjọ́ Uhudu Ọlọ́run bá ń kẹ́rẹ́ ànábì. السلام عليك يوم بدر. ọjọ́ Bádìrì Ọlọ́run bá ń kẹ́rẹ́ ànábì. السلام عليك يوم كندك. ọjọ́ Kàndákì Ọlọ́run bá ń kẹ́rẹ́ ànábì. السلام عليك يوم خيبر. ọjọ́ Káíbárà tó le tẹ gbẹ́kò tó nú àjẹ́. الصلاة والسلام عليك يا رسول الله. Ọlọ́run kó máa bá rẹ̀ òjíṣẹ́ Ọlọ́run ọ̀gá mi. حاجاتنا ẹni táwọn èèyàn fi wá látòrígun mẹ́rẹ̀ẹ̀rin ayé. ومقصودنا inú tí wọ́n wálé tó fi ná ìmọ̀ye owó. كشف الغطاء بيننا وبينك يا رسول الله. wọn àfẹ́ ká sálámà ká nábì ó má dáhùn ní ìbànújẹ́ nìyẹn. السلام عليك يا أيها المدثر. ẹni tó da sọ̀bọ̀ lọ́jọ́ sí Ọlọ́run. السلام عليك يا أيها المزمل. ẹni ànábì tó Ọlọ́run ọba mi daṣọ àánú bò mo pè é. يا مصطفى ìrẹ̀ Mustapha àláfíà Ọlọ́run kó bẹ̀. يا مجتبى ẹni ẹ̀sẹ̀ àláfíà Ọlọ́run ó bẹ̀. يا منتقى ẹni tó májú àláfíà Ọlọ́run ó bẹ̀. يا شر ànábì alẹ́ àánú. يا كبو ànábì ẹni ìgbẹ̀yìn. يا منصور ànábì tó Ọlọ́run ràn lọ́wọ́. يا ناصر ànábì tó Ọlọ́run ṣe àánú. يا وعيد ànábì kan ṣoṣo lọ́dọ̀ يا Ọlọ́run. عيد ẹni kan ṣoṣo lọ́dọ̀ Ọlọ́run. يا طه tọ́ha ni ẹ̀bùn يا Olúwa. ياسين àánú Ọlọ́run lànàbì. يا إيمي. àláfíà Ọlọ́run lànàbì. الصلاة والسلام عليك يا رسول الله. kí Ọlọ́run ọ̀lọ́ Ọlọ́run kó máa bá rẹ̀ ọ̀gá mi òjíṣẹ́ Ọlọ́run ànábì. حاجاتنا ohun tá à ń wá tá a fi ń pariwo yín báyìí ànábì. ومقصودنا ẹ̀yin tá à ń torí ẹ̀ máa ṣèrìn àjò yín bọ̀ látọ̀sùn كشف الغطاء بيننا وبينك يا رسول الله. ẹ dákun ẹ sílẹ̀kùn ọ ẹ jẹ́ ká rí wa náà ẹ jẹ́ mú wa wọlé. ó yẹ pé السلام عليك أيها النبي ورحمة الله وبركاته. We have to say it 3 times, but wàá ṣe bí kúlì ìdọ́rin nafs. wàá dúró tẹ́yẹ́yẹ́ tó ní ìkà mi mà ni mo fi ní tó bá lajú kalẹ̀ tó wáyé pé wàá distracted ó lè díjú ẹ̀. àwọn tó dá ànábì mọ̀ pé ká tó délẹ̀ ànábì máa dá padà fún wa. bí wàá bá wà nú àwọn olólùfẹ́ ànábì sallallahu alaihi wasallam. Are we all set? Ẹni assalamu alayka. Assalamu alayka. Ayyuha nabiyyu. Ayyuha nabiyyu. Níta wá ṣe ń báyìí nìyẹn o. Wọ́n náà wọ́n gbogbo yẹn ṣe dákẹ́ lọ. Tá a bá wí tẹ́bẹ̀ wọ́n ní gbogbo wa ní ànábì bá kọjú sí pé ìkẹ́ Ọlọ́run àtàánú ẹ̀ máa bá wọn náà. Yóò dárúkọ wa, yóò dárúkọ ìyá, yóò dárúkọ bàbá wa. Tí wọ́n bá fẹ́ ká ànábì ó dárúkọ tiẹ̀ dẹ̀ yóò gbé sókè dáadáa. Sallallahu alayhi wa sallam. Ẹni assalamu alayka. Assalamu alayka. Ayyuha nabiyyu. Ayyuha nabiyyu. Wa rahmatullah. Wa rahmatullah. Wa barakatuhu. Wa barakatuh. Ó yá 33. Bismillahir rahmanir rahim. Assalamu alayka. Ayyuha nabiyyu. Wa rahmatullah. Wa barakatuhu. Assalamu alayka. Ayyuha nabiyyu. Wa rahmatullah. Wa barakatuh. Assalamu alayka. Ayyuha nabiyyu. Wa rahmatullah. Wa barakatuh. Assalamu alayka. Ayyuha nabiyyu. Wa rahmatullah. Ẹ̀wí dáadáa. Assalamu alayka. Ayyuha nabiyyu. Wa rahmatullah wa barakatuh. Assalamu alayka ayyuhan nabiyyu wa rahmatullah wa barakatuh. Assalamu alayka. Ayyuha nabiyyu. Wa rahmatullah. Wa barakatuh. Assalamu alayka. Ayyuha nabiyyu. Wa rahmatullah wa barakatuh. Ẹ̀wí dáadáa. Assalamu alayka. Ayyuha nabiyyu. Wa rahmatullah. Wa barakatuh. Assalamu alayka. Ayyuha nabiyyu. Wa rahmatullah. wa barakatuh. Assalamu alayka ayyuhan nabiyyu wa rahmatullah wa barakatuh. Assalamu alayka ayyuhan nabiyyu wa rahmatullah wa barakatuh. Assalamu alayka ayyuhan nabiyyu wa rahmatullah wa barakatuh. Assalamu alayka. Ayyuha nabiyyu. Wa rahmatullah. Wa barakatuh. Assalamu alayka. Ayyuha nabiyyu. Wa rahmatullah. Wa barakatuh. Assalamu alayka. Ayyuha nabiyyu. wa rahmatullah wa barakatuh.
السلام عليك أيها النبي ورحمة الله وبركاته 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 السلام عليك ورحمة الله وبركاته السلام عليك أيها النبي 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 ورحمة الله السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام عليك أيها النبي ورحمة الله السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام عليك أيها النبي ورحمة الله وبركاته. أنية أنية ẹ máa dàníyàn ẹ̀sọ́ tẹ ẹ fẹ́ fọlọ́ بسم الله عليه وسلم ọlọ́run ọba alágbára o صلاة تنصب بها إلي العبادة ولا صلاة Gbogbo تنكي orú بها ogun tó bá قلبي من dìde, جميع الظلمات tó tẹ̀lé ẹ débi بها lọ́dún كل yìí, حياة وفي الممات يا yóò رب dọ́pẹ́ lọ́dún tí ń العالمين bọ̀ ní ọlọ́run mo pè é ní. صلاة تنصب بها أرواحنا في دائرة Àfáà ni ذاتك ẹni, التي أتى بها ogun tó ti جميع ṣẹ́ ti fúnra عبادتك rẹ̀ lórí وعبادتك ìtẹ́ rẹ̀ التي أمت بها tó جميع ríṣẹ́. الذين آمنوا من Wọ́n náà الصلب nẹ́bi lọ́dọ̀ والسجد Ọlọ́run tá à ń والمساكين pariwo rẹ̀ yìí. والطرد والاستدراج ọlọ́run bá mi bá ẹ ṣẹ́ كما آمنت الذين لا Gbogbo خوف ìlú tó bá ti wá, عليهم ولا هم àdúgbò mi tó ti wá. يحزنون يا الله tó fi tẹ̀ bí lọ́dún yìí. يا حفيظ يا مهيت ولا Gbogbo tó إله gbé إلا débi الله لا nínú خوف ìbànújẹ́ عليهم ولا هم يحزنون yóò di ayọ̀ lọ́dún tí ń bọ̀ lágbára ọlọ́run. صلاة تنتهي بها روانا Ibi ni wàá ti wá dúpẹ́ rẹ̀. في دائرة إيادتك التي أتى بها جميع لمحبتك èyí tó ń tọrọ ومودتك ní January 7 2024. الذين آمنوا من الصلب ó ní wá bẹ̀rẹ̀ lọ́dún tí ń bọ̀. والسالك wàá wá dúpẹ́ rẹ̀. والمساكين olúwo ṣàánú ẹ̀. واللعن ọlọ́run ó kẹ́ ẹ̀. والطرد ọlọ́run ó ṣe ìyanu. والاستدراج gbogbo tí pa كما ẹlẹ́gbẹ̀ẹ́. آمنت الذين لا خوف عليهم ولا هم يحزنون àtẹ̀yìn tẹ̀ ń bẹ lọ́nláìn. يا الله èyí tí ń pa yín lẹ́kùn. يا الله tẹ̀ ń bẹ̀rẹ̀ tí ò jẹ́ wọlé. يا الله èyí tí ò jẹ́ olè wá sáré. يا حفيظ kó tó dọdún tí ń bọ̀. يا حفيظ wàá gbàwé rẹ̀. يا مهيت wàá ràánú rẹ̀ gbà. ألا إن أولياء الله wàá débì lọ́dún tí ń bọ̀ لا خوف عليهم ولا هم يحزنون sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. ẹni asalamu alayka السلام عليك ẹ wí àjọba wí kútùbà yẹn ni interesting thing nìyẹn ẹni asalamu alayka السلام عليك àlàáfíà ọlọ́run o. ya khalifata rasulillah يا خليفة رسول الله wa sahibahu وصاحبه wa wazirahu ووزيره wa rafiqahu ورفيقه fi safari في السفر lórí ìrìn wa àjò. thaniyahu وثانيه fi Anu Adam. ligari في الغار ya sayyidana يا سيدنا wa maulana ومولانا ababakiri siddiqi أبا بكر الصديق warahmatullahi ta'ala ورحمة الله تعالى bẹ́ẹ̀ bá wà nù ọlọ́run ó yẹ wí dáadáa ورحمة الله تعالى wa barakatuh وبركاته àlùbáríkà ọlọ́run. àtúntò pé
خليفة رسول الله وصاحبه ọ̀rẹ́ ànábì ووزيره pa ànábì يا من أزهر الله أزهر الله به الدين به الدين وأعز به الإسلام وعز به الإسلام ومن ومن إذا رآه الشيطان إذا رآه الشيطان سلك فجا sàlàkà fàjà. غير فاجه غير فاج يا سيدنا يا سيدنا ومولانا ومولانا عمر عمر بن الخطاب الخطاب ورحمة الله تعالى tó bá wà nù ọlọ́run ní kíákíá wí dáadáa wà bàrákà tó ẹ tún ní asàlámù àlẹ́kà yá khalifata rasulillah sallallahu alayhi wa sallama. وصاحبه ووزيره يا من تستحيي منه ملائكة الرحمن يا سيدنا ومولانا عثمان بن عفان ورحمة الله تعالى tó bá wà nínú kíákíá wí dáadáa wà barakatuhu ẹ tún ní asàlámù àlẹ́kà. يا خليفة رسول الله وصاحبه ووزيره وأخاه وابن عمه وزوج ابنته البتول يا أبا السبطين يا فعل الفول يا ليث الكتائب يا بابا مدينة العلم يا سيدنا ومولانا علي بن أبي طالب ورحمة الله تعالى níbi àánú yẹn ó yẹ wí dáadáa wà barakatuhu asalaamu alaykum ya ahala bayti rasulillah sallallahu alayhi wa sallama. الطاهرين المطهرين ورحمة الله تعالى وبركاته السلام عليكم يا أهلا
الكرام ملائكة وصحابة ورحمة الله تعالى وبركاته السلام عليكم àlàáfíà ló wí bẹ́ẹ̀ ó yẹ wí dáadáa yá káfàtà àsìábì rasulillah sallallahu alayhi wa sallama muhajirina wa ansara. ورحمة الله تعالى وبركاته السلام عليكم السلام عليك يا شيخنا وأستاذنا ووسيلتنا إلى ربنا الكتب المكتوم والكاتم لمحمد يا سيدنا ومولانا أحمد التجاني رضي الله عنه ورحمة الله تعالى وبركاته السلام عليك يا خليفة الشيخ الصديق الأكبر يا سيدنا ومولانا علي هرازم ورحمة الله تعالى وبركاته السلام عليكم يا كافة أصحاب الشيخ حيثما كنتم من قاف ورحمة الله تعالى وبركاته جزا الله عنا أوي يسوك دادا سيدنا ونبينا محمدا صلى الله عليه وسلم ما هو آله جزا الله عنا شيخنا ووسيلتنا إلى ربنا الكتب المكتوم الكتب المكتوم والكاتم لمحمد سيدنا ومولانا أحمد التجاني رضي الله عنه جزا الله عنا àti fẹ́ parí ẹ̀ ó yẹ wí dáadáa. jẹ̀mí àṣà dátì náà.
ساداتنا المجيرين لنا المجيرين لنا والمرشدين لنا والمرشدين لنا والمفيدين لنا والمفيدين لنا والمربين لنا والمربين لنا والمراكين لنا والمراكين لنا عن إذن عن إذن سيدنا محمد سيدنا محمد صلى الله عليه وسلم صلى الله عليه وسلم ويا أيها النبي يا أيها النبي ẹ̀fágùn kí o gbàdúrà yóò lè dé kíákíá. يا أيها النبي ẹni àsìbúkà ńlá. حسبك الله ومن اتبعك من المؤمنين. ومن اتبعك من المؤمنين méje yẹn la máa wí májàmú alukur'ani ni èyí tẹ́ ẹni káàkiri mo ní ẹ dúró àwọn wí méje yẹn àparí ẹnu ẹ wí lẹ́ẹ̀kan sí pé yá ayù ànábì yù ẹ wí bẹ́ẹ̀. يا أيها àsìbúkà Allah wa man ittaba'aka minal mu'minin. ìtumọ̀ ẹni pé ọlọ́run ní ìrẹ́ ànábì bẹ́ẹ̀ bá yóò ń bọ́ ànábì ìbànújẹ́ rẹ̀ máa dúró. ọlọ́run náwó ní ayọ̀ ànábì yìí mo pèrè ànábì àsìbúkà Allah ó ní máa tó ẹ I will be sufficient for you. wa man ittaba'aka minal mu'minina gbogbo ẹni tó bá wà tẹ̀lé ẹ máa fún wọn máa fún àwọn náà tí wọn náà máa fẹ́ rí tiẹ̀ gbà yóò bọ́ ànábì dáadáa. الله عليه وسلم ẹgbẹ́ ya ayù ànábì yù يا أيها النبي àsìbúkà Allah wa man ittaba'aka minal mu'minin. ó yẹ ẹja wí márùn tó kù sí. يا أيها النبي àsìbúkà Allah ó ti kù mẹ́rin. ó ti kù mẹ́ta. àsìbúkà Allah ó ti kù méjì. ayú àyànbí yóò. ayọ̀ kàtàkùrẹ́ oyè. ayú ànàbí yóò. àsìbúkà Allah wa man ittaba'aka minal mu'minin. sallallahu alayhi wa sallam sallallahu alayhi wa sallam الله عليه وسلم sallallahu alayhi wa sallam. اللهم صل على محمد. ọlọ́run o àfọdún yìí a fi béèrè wala quwwata illa billahi 2024 yìí ẹ má jẹ́ burú ọlọ́run innama amruhu idha arada shay'an 2024 yìí ẹ má pín àìsàn burúkú lọ́dọ̀ wa fasubhana alladhi biyadihi 2024 yìí ẹ má pín kú òjijì lọ́dọ̀ wa wa ilayhi turja'un. 2024 yìí ẹ má jẹ́ wala àfẹ́lì hawla wala ẹ má jẹ́ quwwata àdùnnú ọlọ́run. بالله العلي العظيم al-Fatiha. بسم الله الرحمن الرحيم Amin. الحمد لله رب العالمين Amin. الرحمن الرحيم Amin. مالك يوم الدين Amin. إياك نعبد وإياك نستعين Amin Ọlọ́run. اهدنا الصراط المستقيم Amin. صراط الذين أنعمت عليهم Amin. غير المغضوب عليهم ولا الضالين آمين يا Ó الله yá wí dáadáa. آمين قم فيكون Ọlọ́run ọba wa.
وسلام على على المرسلين والحمد لله رب Oya àṣeyẹ kíra kú ọdún nìyẹn kẹ́ni tó alẹ́gbẹ̀rẹ́gbẹ́ congratulations akú ọdún akú oríire ẹ kíra ikú oríire ní wàá yọ lọ́dún tó ń bọ̀ mo rí ẹ lọ́dún yìí màá rí ẹ lọ́dún tó ń bọ̀ wàá ṣoríire ẹ kú oríire ẹ kú oríire àti sọdún yìí nìyẹn ẹ jẹ́ ká Abdullahi ẹ jẹ́ ọmọ bọ̀ ẹ jẹ́ ọmọ bọ̀ ẹ jẹ́ ọmọ bọ̀ mo ń bọ̀ ẹ ṣeun ẹ ṣeun ẹlẹ́dàá mi gòkè ire ẹlẹ́dàá mi ajarẹwà gbogbo lílọ bíbọ̀ mi lójoojúmọ́ àdúrà tọ̀sán tó wúrọ̀ yẹlẹ́nu ọpẹ́. ẹ̀wí dáadáa ẹlẹ́dàá mi ó yá gbogbo lílọ bíbọ̀ mi lójoojúmọ́ àdúrà tó wú tọ̀sán tó wúrọ̀ yẹlẹ́nu ọpẹ́. Arẹwà orí mi ẹlẹ́dàá mi aláàánú mi aláránṣẹ́ mi onítìjú mi alágbára mi oníkádàrá ọba tó ń ṣe kẹ́ gbogbo lílọ bíbọ̀ mi lójoojúmọ́ àdúrà tọ̀sán tó ọjà ó dàṣẹ́ tẹ̀dú Èdùmàrè ó dàṣẹ́ ẹ̀lànà ẹ̀wì ó dàṣẹ́ ẹ̀dẹ́dú Èdùmàrè ó dàṣẹ́ gbogbo tí mo wí àṣẹ dídé báwọn ó dàṣẹ́ bọ́nà náà àwọn kan lówó láyé táwọn àwọn kan lọ́lá ayé àwọn kan bí báwọn ó dàṣẹ́. táwọn kò nílé láyé mo kà mí báwọn ó dàṣẹ́. Dábẹ́ kọjọ pé ayé o. Wọ́n kà mí báwọn ò dàṣẹ́. Amina Allahumma, Amina Allahumma. Ẹ jẹ́ ká jọ wí Allahumma. Amina Allahumma àmín. Gbogbo tí mo wí àṣẹ ti dé báwọn Allahumma. ó yá Ọlọ́run máa jẹ ìyàwó jẹ̀bi o. Àmín. Àti àbá jẹ ìyàwó jẹ̀bi o. Allahumma àmín. Ìyá kì í jẹ́ ládùúrà o. Ìyá kì í jẹ́ ládùúrà kọ́ lọ́wọ́ máa jẹ́. Mo ṣì kì í ta ládùúrà o. Àrùn kì í ṣàlàdúrà o. Ọlọ́run máa jò fò ó ṣe bí o. Bóyá àmín. Tàbí àbá jò fò ó ṣe bí o. Allahumma àmín. Torí pé òfò kì í ṣọ̀rẹ́ ànábì o. Òfò kì í ṣọ̀rẹ́ ànábì kọ́ lọ́hùn máa jòfò ó ṣe. Ìtẹ̀lé tẹ̀lé o. Ìtẹ̀lé tẹ̀lé. Ìtẹ̀lé tẹ̀lé o. Tẹ̀lé tẹ̀lé. Wàṣọ ìrànwọ́ rẹ̀ fò mí. Tẹ̀lé tẹ̀lé. Ó yẹ pé lódìdí ni mo fẹ́ o. Lódìdí ni mo fẹ́. Ẹ wí dáadáa. Dọ́bù dọ́bù ni mo fẹ́. méjì méjì ni mo fẹ́. Unlimited ni mo fẹ́. Uncountable ni mo fẹ́. Gbogbo Pàkẹ́jì ni mo fẹ́. Gbogbo pàkẹ́jì ni mo fẹ́. Alẹ́ mi ò fọ́ èmi làbọ̀.
lódìdí ni mo fẹ́. Bọ́lágbé owó ló kà lọ́rọ̀ mi. Àdọ́là ló kàn lọ́rọ̀ mi. Mo bẹ̀ mi ò fẹ́ dààmú mi ò fẹ́ dààbò nílé dóníyàn. Ó ti ṣe wàhálà tó wẹ́dà mi lówó. aláàánú Lódìdé. kò sí rán wá sí mi. Ọlọ́run gbà láàánú dìde. Kó dára wọn sí mi. Gbàlánú dìde. Kó dára wọn sí mi. Aláàánú aláṣẹ àdáàlà ti lẹ́yìn o. Gbàlánú dìde. kò sí Ọlọ́run má jẹun òṣì o. àmì Kò sí náà má ṣe mọ̀ mí. Ọlọ́run má jẹ́ ń jìyà. Ìyà náà má jẹ mí. Àmín, Ọlọ́run má jẹun ṣòfò. àmín, Kófò náà má ṣe mí. àmín, Ọlọ́run má jẹ́ ń ṣèyàn o. àmín, Kéèyàn náà má ṣe mí. àmín, Àlọ́ Ọlọ́run má jẹun pààyàn o. àmín. Kéèyàn náà má pa mí o. Wàlà orúkọ rẹ̀ méjèèjì. Yáyú yá àkọyù Ó yá ẹ pé Ọlọ́run máa mà jẹ́ jábọ́. Ọlọ́run màmá jẹ́ ń jábọ́. Máma jẹ́ jábọ́. Ọlọ́run màmá jẹ́ ń jábọ́. Ṣèbó Ọlọ́run ló wà mí gòkè o. Ọlọ́run màmá jẹ́ ń jábọ́. Ọlọ́run máa jẹ́ yí lórí. Ọlọ́run màmá jẹ́ ń yí lórí. Màmá jẹ́ ń yí. yí lórí. Ọlọ́run màmá jẹ́ ń yí lórí. Dákun Tàbí Ọlọ́run. àmọ́ àyà mi wèrè o. Ọlọ́run màmá jẹ́ ń yí. Adigas. Ọlọ́run máa jẹ́ gbáwọ́ náà. Ọlọ́run Adigas. màmá jẹ́ ń dáwọ́ náà. Máma jẹ́ dáwọ́ náà. Ọlọ́run Àìsàn, màmá jẹ́ ń dáwọ́ náà. Ọlọ́run máa jẹ́ dáwọ́ náà. Ọlọ́run màmá jẹ́ ń dáwọ́ náà. Tàbí àmọ́ tàbí ló ṣí. Ọlọ́run màmá jẹ́ ń dáwọ́ náà. Abẹ́ Ọlọ́run máa jẹ́ kájú kú. Ọlọ́run màmá jẹ́ Jáde kájú alẹ́rù. Ọlọ́run máa jẹ́ kájú kú. Ọlọ́run màmá jẹ́ kájú kú. Tàbí àkódà mi làgbà wọ. Ọlọ́run màmá jẹ́ kájú kú. Alágbára. Aláwo alágbára Olúwa lọ́wọ́ alágbára tó fagbára tó ní níbi lára. Ẹ wí dáadáa. Alágbára alágbára Ajakẹ́ni. alágbára lọ́wọ́ alágbára tó ń fagbára tó ní ní. Onímọ̀lágárì sálàtà. Ànábì yàgò wá wá. yé Muhammadu anabiya Muhammad. Ẹ̀gbọ́n mi náà Tani ó sì pẹ́. bàbá dé kìyàwó máa. Muhammadu òun náà ni ó sì pẹ́ wá. Musa Isa ẹ̀wá ṣìpẹ̀. Bàbá dé kìyàwó máa. Rárá, àní Muhammadu òun náà ni ó sì pẹ́ wá. Lọ́yà oníṣẹ́ ńlá gbọ̀wọ́ mi. Ànábì gbọ́wọ́ mi. Wá náwó sókè, náwó sókè, náwó sókè. Bàbá bá ti gbọ́wọ́ mi. Ànábì gbọ́wọ́ mi. wọ́n gbọ́wọ́ mi o. Ànábì gbọ́wọ́ mi. Bàbá Rúkàyà gbọ́wọ́ mi. Mo bá wù. Ànábì gbọ́wọ́ mi. Ẹni ó bá gbọ́wọ́ rẹ̀ ní ọ̀la níwájú Olúwa. Abiyamọ kọjá gbọ̀rọ̀gbọ̀rọ̀. lóníṣẹ́ ńlá. Kọjá gbọ̀rọ̀gbọ̀rọ̀ lóníṣẹ́ ńlá. Ẹ pé Allahu wa salli ala Muhammad. Allahumma salli ala Muhammad. Ya wasi'al ihsani, salli ala Muhammad. Bọ́lá Allah
sátì ògbó oníṣẹ́ ńlá. Rasulullah. Ànábì o. Ànábì Rasulullah. ya Rasulallah. Sallallahu alayka ya Rasulallah. Ànábì Muhammadu Maulana Rasulallah. Ànábì Muhammadu Maulana Rasulallah. Muyaziru Muhammadu Maulana Rasulallah. Sallallahu alayka ya Rasul. Ẹgbẹ́ sallallahu. Sallallahu. Onísàlàfí alákìdá àdàbí sàlọ́gà wa. Muhammadu lọ́lọ́run fi ṣàánú wa. Alákìdá ànábì ṣàlọ́gà wa. Kọ̀dìríyà tó lu bàndírì ànábì ṣàlọ́gà wa. Tìjàníyà tó ṣe àìlàlà ànábì ṣàlọ́gà wa. Ẹ má sáré. Adékúnlá. Sàmìyà tó Oríṣi dúdà ńlá ẹsẹ̀ o. Àṣẹ ikú ni mo ra ìmọ̀ àbúdá ńlá. Àlá àlá. Àlọ́ àlá. Ráyè ìmọ̀ àbúdá ńlá. Ẹgbẹ́ mú mi dúdà, oríṣi dúdà ẹ̀la yìí. Àṣẹ òye bọ̀rọ̀ ìbá àbúdá. Ọmọ ìyàwó Mo rí sí ìdúnà lè. Ráyè ìmọ̀ àbúdá. bàbá yù ìbò ni wọ́n máa ń yára ní. Maulana. Bàbá yù ìbò ni wọ́n máa ń yára ní. Maulana. Fìjàndà tẹ̀lé ọ̀lẹ́dẹ̀bẹ̀lá bọ́tà ní Maulana. La ilaha illallah. Muhammadu Maulana. Woman. Maulana. Maulana. Salatu wa salamu serimada. Juwasa nabi mama. Suma salatu wa salamu serimada. Maulana. Ala nabi el Mustafa Muhammad wa zikiri. Muhammadu Maulana. Oya sọ pé salamu aleika. Salamu aleika. Salamu aleika manzo Allah Annabi Muhammad. Salamu aleika. Salamu aleika. Salamu aleika manzo Allah Annabi Muhammad. Oya Rasulallah. Annabi Muhammad. Rasulallah. Annabi Muhammad. Rasulallah. Annabi Muhammad. Kashiful Guma. Annabi Oya Muhammad. Baramo. Kollo. Wa serre. Sewu Baramo. Kollo. Wa serre. Oya Iniyasi Kaulake. Allah.
Inyas Barahama Inyas. Ibrahima Inyas. Onawo sókè Inyas. pariwo Barahama o Inyas. Shehu Barahama o Inyas. Sheikhu Barahama o Inyas. Sheikhu Barahama o Inyas. Sahibul Waqti Inyas. Sheikhu Barahama o Inyas. Gawzu Zamani Inyas. Sheikhu Barahama o Inyas. Adiyatullah Inyas. Sheikhu Barahama o Inyas. Kanzul Alala Inyas. Barahama Kollo 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 Inyasi Kaulake Inyasi Kaulake Laila 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 Anabi Muhammad lọ́jà gogo náwó sókè Laila Anabi Muhammad lọ́jà gogo Oya Laila 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 Anabi Muhammad bàbá gogo Anabi o Anabi Muhammad orí wọ́n bú wa wọ́n bú wa wọ́n láwọn ò máa ju Muhammad tá ń pè lọ láìlà o. ẹ dákun torí Ọlọ́run ẹgbẹ́ sallallahu alaihi wasallam ṣe rí ẹ dákun kẹsẹ̀tì tí mo mú dání yìí àwọn agbáríjọ àwọn akọrin kan àwọn ni wọ́n ṣe àwọn náà máa dá lónìí sí látòrí akọgbá àgbà pòdúsà àti àfáwà Abdullahi Barahama Gbemi àwọn tí wọ́n jọ kọrin yẹn wọ́n tó bí mẹ́fà àbí méje ó ti bí yá ọmọ Cairo kẹsẹ̀tì yẹn wà ń bí báyìí wọ́n ṣe é fà nẹ́bì ni wọ́n sì láwọn táwọn kóra wọn jọ yẹn àwọn inaugurate ara àwọn as member of Muhammadu Rasulullah team ó yòókù anabi kinu mi ọdún dáadáa 100 péré wa ni àwọn èèyàn wa látọ̀ wá láti diaspora àwọn la máa kó fún ẹ máa tẹ̀mí fáwọn ará Èkó ìyá kékeré Èkó rèé barakala fi yìí kẹ́ ẹ tó wá kú ní àyín màá sọ tí màá ṣe fún gbogbo ẹ̀yin tí ẹjọ́ ṣe orin yẹn lápapọ̀ àmọ́ fún performance láàrin ìṣẹ́jú márùn-ún Alhaji Arẹwà ti wà ń bí ìyá kékeré Èkó wọ́n ti wà ń bí Alhaja Singa ti wà ń bí èrò ti pọ̀ láàrin ìṣẹ́jú kan ó ti bí yá ẹ jẹ́ kí àwọn jàmáà yẹn kí wọ́n ṣe performance iṣẹ́ wọn. Alimokutaru Anabi Muhammad Alimokutaru Anabi Muhammad Alimokutaru Anabi Muhammad Alimokutaru Anabi Muhammad Jama'atan wajudana ibata wa jalala wa absaritu mizan Bajatan wa jamala ando de wọn náà ni jamaluka usun haibatu wa mahabatu fahanta tamal mursalina kamala wa kullu hadha al makarim wal ula wa ma kal imam al hazimi kizola onílù yìí àkọ́kọ́ wọn ti play Alimokutaru Anabi Muhammad Alimokutaru Anabi Muhammad